Ẹ̀yin èèyàn lé èwo lẹ ṣe ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹwà gbogbo lé ń kọ́? Èní ni June 18, 2025. Gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe ọjọ́ ìbí mo kí yín ẹ kú ọdún ẹ kú ìyèdún. Ẹ̀mí yín á ṣe púpọ̀ ọdún láyé o. Gbogbo nǹkan tẹ́ bá ń tọrọ lọ́dọ̀ Ọlọ́run fún birthday yín, Ọlọ́run máa bá mi ṣe fún yín ní agbára Ọlọ́run. Gist tí a sọ lánàá, mo fẹ́ fún yín ní update lórí ajé èyí tí a gbọ́ wípé ìkan nínú àwọn sisi wa gbogbo yìí wọ́n lọ ṣe òrìṣà ajé láti máa lówó torí wọ́n ní oko kòkó tí wọ́n dá tí pé láàrin oṣù kan wọ́n make 1 billion. Wọ́n ní tí bàbá Wẹ̀rin ńlá bá dẹ̀nà nínú owó ajé yìí, wọ́n ní wọ́n máa fi replace Queen Naomi ni. Gbogbo ọ̀rọ̀ yìí ò ní kábíyèsí gbọ́ tí ó bí bàbá wa Erin ńlá nínú. Wọ́n ní bàbá Wẹ̀rin ńlá ké sí àwọn seers, àwọn tó ń da ifá oríṣiríṣi. Wọ́n ní wọ́n tó bíi 7. Wọ́n ní wọ́n wá béèrè ọ̀rọ̀ yìí lọ́wọ́ wọn. Wọ́n ní nǹkan kan náà ni gbogbo wọn sọ pátápátá. Wọ́n ní bàbá Wẹ̀rin ńlá ni wọ́n ní láti búra àti àwọn elder ní o àti àwọn sisi wa gbogbo yìí ni o. Ṣùgbọ́n nǹkan tí à ń gbọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí, wọ́n ní 3 nínú wọn, wọ́n ní kàn fi ààfin wọn sílẹ̀ nítorí pé ọ̀rọ̀ yìí wọ́n bá wọn ní ibẹ̀. Ẹ̀yin náà mọ̀ wípé àtìgbà tí Queen Naomi tí wọ́n ti ń gbégbésẹ̀ pé wọ́n máa padà wá sí inú ààfin, àtìgbà yẹn ni ọ̀rọ̀ àwọn sisi wa gbogbo yìí ló ti lágbára tó jẹ́ pé wọ́n ń sáré lọ́tùn lósì nítorí pé wọn ò fẹ́ kí Queen Naomi padà wá sí inú ààfin. Ṣùgbọ́n bàbá Wẹ̀rin ńlá ní gbogbo nǹkan tó bá gbà pátápátá ni àwọn máa fún o. Àwọn fẹ́ ìyàwó àwọn padà nínú ààfin àti ọmọ àwọn Prince Tádéníkáwò. Ẹ̀yin èèyàn lé, bí a ṣe gbọ́, wọ́n ní bàbá kábíyèsí, wọ́n ní wọ́n wà ńbẹ̀ nígbà tí àwọn onífá yìí tí wọ́n da ifá tí wọ́n dẹ̀ ń sọ nǹkan kan náà wípé wọ́n fẹ́ fi ajé yìí, wọ́n fẹ́ fi replace Queen Naomi ni. Wọ́n ní wọ́n lọ ṣe òrìṣà ajé ni láti fi replace Queen Naomi pé tí kábíyèsí bàbá Wẹ̀rin ńlá bá ná nínú owó yìí. So wọ́n ní ọ̀rọ̀ kí wọ́n fi ààfin àwọn sílẹ̀, wọ́n ní ó bá wọn lójijì, wọ́n ní wọn expect ẹ̀. Wọ́n ní ẹ̀bẹ̀ yìí pọ̀, ṣùgbọ́n wọ́n ní bàbá Wẹ̀rin ńlá ní kò sí ṣíṣe kò sáìṣe. Wọ́n ní kán kúrò ní inú ààfin, kán lọ máa gbé ibi tí àwọn fún wọn láti gbé. Àwa mọ̀ o bóyá olórí quarters ni wọ́n máa lọ o àbí family house wọn, ṣùgbọ́n nǹkan tá a gbọ́ allegedly ni o. Ṣé mọ̀ pé mo máa ń sọ fún yín wípé nǹkan tá à ń sọ alleged ni nǹkan tá a gbọ́ lórí social media la wá share pẹ̀lú yín, la wá torchlight sí. Ẹ̀yin èèyàn lé, kí ló le tó báyìí? Recently la gbọ́ pé wọ́n gé etí aṣọ Dr. Elizabeth, wọ́n mú lọ sí ọ̀dọ̀ àwọn èèyàn burúkú kó tó wá di pé wọ́n lọ arrest máa yìí. Wọ́n ní ibi tán lọ gan, wọ́n ní wọ́n bá picture Queen Naomi ń bẹ àtàgádágodo oríṣiríṣi. Wọ́n ní bó ṣe arrest bàbá yẹn nìyẹn. Àwọn tó wà nínú ààfin bàbá Wẹ̀rin ńlá náà ń gbàbọ̀dè. Ṣé ẹ mọ̀ pé wọ́n ní ìkan nínú àwọn tó ń ṣiṣẹ́ ló lọ gé aṣọ Dr. Elizabeth? Ṣé a ti gbogbo nǹkan Queen Naomi tó ti máa mú tó jẹ́ pé gbogbo nǹkan tó ń ṣe Ọlọ́run Elédùmarè ò fún wọn ṣe, gbogbo ẹ̀ ń backfire ni. Ọlọ́run ń dójú tì wọ́n. Bàbá Wẹ̀rin ńlá ti rí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ pátápátá. Wọ́n ti mọ̀ pé wọ́n ń dí ìyàwó àwọn lọ́wọ́ láti má wá sí inú ààfin. Wọ́n ti mọ̀ pé wọ́n ń dí ìyàwó àwọn lọ́wọ́. Ẹ̀yin èèyàn lé, gbogbo àṣírí yìí ó tú sí bàbá Wẹ̀rin ńlá lọ́wọ́. Wọ́n ní kí 3 nínú wọn kó yọ̀ǹda ààfin àwọn fáwọn. Ṣùgbọ́n
Ó ya àwọn sisi wa gbogbo yìí, ó yà wọ́n lẹ́nu nígbà tí wọ́n fi ọ̀rọ̀ yìí tí wọ́n fi tọ́ àwọn onífá yìí tí wọ́n fi tọ́ wọn létí wípé láti wá béèrè sí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní inú ààfin bàbá wa Erinlá. So wọ́n ní nǹkan kan náà ní gbogbo àwọn seers yìí, wọ́n ní nǹkan kan náà ni wọ́n sọ o wípé nǹkan tí wọ́n lọ ń fi ọwọ́ fà wípé ó lágbára nítorí pé wọ́n fẹ́ kúrò nínú ààfin ni o. Kò sí nǹkan míì o. Nítorí pé wọ́n fẹ́ kúrò nínú ààfin ni o. Àfi kí Ọlọ́run Elédùmarè ọba láàánú kó ṣàánú fún bàbá wa Erinlá o. Kó ṣe ti bàbá wa Erinlá, kó ṣe ti wọn ní àṣepé kí gbogbo àníyàn wọn bí Queen Naomi ṣe máa padà wá sínú ààfin láti wá jókòó ti ẹrù wọn, torí ẹrù wọn lọmọ wọn, kí ó ṣe láṣepé. Ẹ̀yin èèyàn lé, nǹkan tá a gbọ́ nìyẹn o, ta ní ká wá fi tọ́ yín létí. Bí mo ṣe máa ń sọ fún yín allegedly ní gbogbo àwọn nǹkan tá a wá torchlight sí o. Mi ò bá bàbá wa Erinlá gbé inú ààfin o. Ọlọ́run Elédùmarè á ṣàánú fún wa. Mi ò tí ì gbọ́ nǹkan kan bóyá Queen Naomi ti dé sí Nàìjíríà, torí ó dàbẹ̀ pé wọ́n tún lọ sí ìlú mi. But tí a bá ti gbọ́ dàbẹ̀ pé wọ́n stay off camera, torí àárín wọn kan post anything. But tá a bá ti gbọ́ anything, a máa mú wá fún yín. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin ó subscribers o, gbogbo bẹ́ẹ̀ ṣe ń share and comment gbogbo àwọn gist wa gbogbo ẹ̀ lárí. Ọlọ́run Elédùmarè ọba láàánú á ṣàánú fún gbogbo wa. Orúkọ mi ò yí padà, Máṣọ́lá ni orúkọ mi. Yorùbá ni à ń sọ lórí ìkànnì yìí. À ń sọ nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa dẹ̀ tó ń sọ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n gbọ́ Gẹ̀ẹ́sì. À ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń lọ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. Tẹ́ bá ti subscribe, tẹ notification bell yín kẹ́ subscribe o, so that tá bá ti post any gist ẹ máa rí. Ẹ má gbàgbé prize giveaway wa tó ń bọ̀ ní July 15. Ẹ máa gbáradì, ẹ máa comment, kẹ́ like, kẹ́ share. Ibẹ̀ láti máa mú àwọn èèyàn tá a máa mú, èèyàn 40 ní apẹnu láti mú ní July 15. Ọlọ́run Elédùmarè ọba láàánú á ṣàánú fún gbogbo yín o. Please share this video, like and subscribe. God bless you all. Máṣọ́lá Gist TV, love you all.